pẹ̀lú ìbànújẹ́ ọkàn, ẹ̀dùn ọkàn ni mò ń ṣètò yìí lọ́wọ́lọ́wọ́. Kò sóhun tó ń bà mí lọ́kàn jẹ́ bí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan, ìṣẹ̀lẹ̀ amómilójú ẹni tó ṣẹlẹ̀ lónìí, ọjọ́ 27. Gbogbo wa la mọ̀ Elizabeth Oluwakemi gbọ́ tó ti wà lórí ibùsùn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Láti bí ọdún 6 sẹ́yìn ni wọ́n ń gbé bó fẹ́ sù, wọ́n ń gbé bó fẹ́ tọ̀, kó tó di pé aláǹfààní láti pàdé ẹ̀ níbẹ̀rẹ̀ ọdún 2023 tàwa yìí. Ó sọ pé òun fẹ́ para òun lásìkò yẹn ni tí Ọlọ́run Elédùmarè tó lò yín láti lò mí láti gba ẹ̀mí ẹ̀ là. Ó pè mí lọ́jọ́ yẹn tí mo fi gbéra lọ síbẹ̀. Ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ yẹn? Ìjàmbá ọkọ̀ ló ní tí spinal cord ọ̀pá ẹ̀yìn ẹ̀ fi kán. Year 2015 ní accident ìjàmbá ọkọ̀ ló ṣẹlẹ̀. 9 àti Yambode fẹ́ gorí oyè. Ó kù bí 2 days kọ́ṣẹ́ election ní accident ìṣẹ̀lẹ̀. Lẹ́yìn ìgbà tí a ṣe Easter Monday tán, torí pé mo rántí pé Easter Monday mo wà ní church because ìjọ aláṣọṣọ fún mi, ìjọ tí mo lọ, ìjọ mímọ́ sí Kristi láti àwọn Celestial House. Ọlájúwọ̀n Tẹ́jú Show Parish ní Èkó. I'm a chorister. Mo lọ fún Galilee. Mo lọ. After that, ọ̀sẹ̀ tá máa wọ̀ fún ibi iṣẹ́ ní ọjọ́ Wednesday tí mo lọ sí ibi iṣẹ́. Tèmi àti àwọn colleagues wa tá jọ ń ṣiṣẹ́ ní, because I work with Airtel company. Sales representative, not really Airtel o. Àwọn tó máa ń ta káàdì tó máa ń gba àwọn tó máa ń gba contract lọ́wọ́ Airtel tó máa ń ta káàdì ńgbà kan. Káàkiri. So nígbà tá a lè jáde lọ sáìdì ọ̀nà Ìṣàgámù náà la lọ. A gbé bọ́ọ̀sì wa, a ní bọ́ọ̀sì tá a máa fi mú. Nígbà tá a ti lọ, a ti ń bọ̀ lọ́nà. Ọ̀nà tá a máa bọ̀ náà ni àti ẹ̀ tí bọ́tà sí títì rárá tí mọ́tò tó ti yí, ó ti yíwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan. Ó sọ ma sọ́t. Àwọn ìyókù mi, wọ́n dùn wọ́n yege. Wọ́n gbé èmi lọ sí orthopedic hospital ní Gbóbi. Ibẹ̀ ni mo bára mi. Tó yẹ pé mi ò lè gbápá, mi ò lè gbẹ́sẹ̀. Ọrùn ní tiẹ̀ ti bẹ̀, ọrùn àti ṣe gbogbo ẹ̀ paralyzed ni. Everything was paralyzed. Mi ò lè gbápá, mi ò lè gbẹ́sẹ̀. Mo kàn mọ̀ pé mo lajú, mo kàn mọ̀ pé mo ń sọ̀rọ̀. Títí tí wọ́n fi pe àwọn ẹ̀gbọ́n mi náà, wọ́n pe àwọn ẹ̀gbọ́n mi, wọ́n wá bá mi. Orí ẹ̀ náà la wà. A lò almost ọdún kan. Hospital. Ní Gbóbi orthopedic, àlọ́ wọ́n yẹ̀ bẹ́ẹ̀. Bàdẹ̀ ṣe wà lórí bẹ́ẹ̀dì náà, à ń sanwó bẹ́ẹ̀dì, à ń sanwó oúnjẹ, à ń sanwó hospital. Àwọn ọ̀gá mi náà, àwọn yẹn náà, wọ́n ṣe wọ̀nba tí wọ́n lè ṣe. Ìyẹn láti yẹ tẹ̀yìn àlẹ́. Bẹ́ẹ̀ ni ẹni ẹ̀ tí ẹ̀ tíráì ó gbìyànjú. Wọ́n dúró títí tí wọ́n fi lè charge mi tí wọ́n fi padà wálé. Wọ́n dùn títí, ṣùgbọ́n nígbà tí kò sówó, wọ́n ṣèwọ̀n tí wọ́n lè ṣe. Àwọn mọ̀lẹ́bí ẹ̀, pápá àǹtí ẹ̀ yìí tẹ̀ ń wò lójú ìwòran yìí, ó ṣe gbogbo tó lè ṣe. Àtàǹtí ẹ̀ kejì náà, nínú wàhálà yìí ni ìyá àti bàbá kú sí. Kò lè dìde rìn, kò lè jókòó, àfi tí wọ́n bá gbé jókòó sórí wheelchair fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n life ti ń padà sínú ẹ̀
ó sì tún kún fáyọ̀ padà, inú ẹ̀ ti ń dùn, kódà ó ti bẹ̀rẹ̀ sí lọ sí chọ́ọ̀chì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, kó tó wá di pé wọ́n ló dákú náà gbọ́dọ̀ níjẹta, ìyẹn on the 25 oṣù November. Wọ́n nígbà tó yá ó lajú sáyé padà, ó sọ̀rọ̀ díẹ̀, lẹ́yìn ìgbà yẹn kò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé káàkiri àwọn hospital. Bẹ́ẹ̀ ni wọ́n ń pè mí lórí fóònù, mo wà nípínlẹ̀ Ọ̀ṣun. Bí mo ṣe ń drive lọ́wọ́ náà ń pè mí pé àwọn ti lọ sí hospital míì o. Mi ò fẹ́ máa dárúkọ àwọn hospital wọ̀nyẹn. Hospital private wọ́n kọ́, wọ́n tún dá àwọn hospital ìjọba lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ wọn. Nígbà tí wọ́n lọ síbi hospital 4 tán kọ́, wọ́n láwọn ti padà sílé, wọ́n ti ń fa omi sí lára, ìyẹn lánàá on the 26. Wọ́n á wò pé ilé fami sí lára, gbígbé padà sílé kọ́ ni ojútùú sí ìṣòro yìí. Mo bá tún fi lọ lẹ́nìkan bá ní kán máa gbé wọn Elizabeth bọ̀ ní Federal Medical Center tó wà nílùú Abẹ́òkúta FMC. Mo bá pè wọ́n pé wọ́n ní wọ́n máa dá yín lónìí ní FMC, wọ́n ní wọ́n tún gùdù dáadáa mẹ́yẹn máa bọ̀. Mo send owó sí wọn kí wọ́n fi arrange mọ́tò ya ìgbà tó dàrọ̀ ọjọ́ kejì yẹn àárọ̀ ìní wọ́n dé. Dídé tí wọ́n dé ibẹ̀ yẹn náà, wọ́n ní dókítà yẹ̀ wò, wọ́n láwọn ò lè gbé dúró ń bí pé kọjá táwọn lè ṣe, kí wọ́n máa bọ̀ ní Lantoro Hospital nílùú Abẹ́òkúta. Èmi náà ti gbéra níbi tí mo wà bọ́n ṣe sọ pé àwọn ti dé, torí mi tiẹ̀ ti ń pè wọ́n tẹ́lẹ̀. Kí a mo ti ń bọ̀ kíákíá èmi àti editor. Nígbà tá a máa dé Lantoro, ǹjẹ́ àǹtí Kẹ́mi dà? Wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé láti FMC ni wọ́n ti kú, tàbí kó jẹ́ pé láwọn òsìkò táwọn wà lójú ọ̀nà láàrin Federal Medical Center Abẹ́òkúta nídìí àbá sí Lantoro Hospital, pé ó ṣeéṣe kó jẹ́ pé lójú ọ̀nà ni wọ́n ti kú, ṣùgbọ́n wọ́n gbé láàyè dé FMC ni. Bí wọ́n ṣe gbẹ̀mí rèé. Kò jẹ́ bó ṣe jẹ́ nípa ìrìn àjò Oluwakemi. Ó dákẹ́ sínú ọgbà Lantoro Hospital nílùú Abẹ́òkúta. Ǹjẹ́ fún wa ní medical report? Wọ́n láwọn ò lè fún wa ní medical report nítorí pé ó ti kú kó tó dé ọ̀dọ̀ àwọn. Kí la fẹ́ ṣe? Gbogbo ètò yẹn aṣáà sáré sókè sódò. Àǹtí ẹ̀ ní àfi káwọn tètè padà, káwọn kúkú máa gbé lọ sílé, àwọn á lè sin ní ìdájí ọ̀la. Ìyẹn ìdájí on the 28th November. Mo ń fún yín ní rìpọ́ọ̀tì yìí nítorí pé ẹ̀yin lè yan wa, àwa lè yan yín. Bí èèyàn ò bá jẹ́ tẹni, kì í ṣàtìlẹ́yìn fún ni. Nígbà tí mo lọ sọ́dọ̀ Elizabeth lọ́jọ́ àkọ́kọ́, pẹ̀lú ìwọ̀nba owó díẹ̀ tí wọ́n àkódá ní 100,000 kọ́ yẹn, editor. Ṣé 100,000 ká nǹkankan ni? Mo mọ 100,000 naira láyé lọ́gbà yẹn, kò ká nǹkankan. Ẹ̀yin lẹ dìde náà. Ẹni tí ó fi 100,000 lẹ̀, ẹni tí ó fi 200,000 lẹ̀. Ẹ̀rẹ́ ìṣe owó tó lé 1 million naira. Yàtọ̀ sí pé ara oúnjẹ adult pampers, because pampers nílò gbogbo àwọn nǹkan tá a rà wọ́n yẹn. Ẹ̀yin ní. Tí ò bá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ dìde láti support, ó ṣeéṣe kó ti kú ti pẹ́. Ṣùgbọ́n ó tún wá kú náà. Ẹni tó kọ́kọ́ jẹ́dùn ọkàn fún mi, nǹkan àkọ́kọ́ tó jẹ́dùn ọkàn fún mi ni pé àǹtí yìí pàpà lọ báyìí. Ìyẹn number 1. Ìkejì tó tún jẹ́dùn ọkàn fún mi ni pé ṣé kìí ṣe ṣe asán lèèyàn wá ṣe. Mo kọ́kọ́ rò bẹ́ẹ̀ lọ́kàn mi wípé ṣé gbogbo wàhálà yìí ibi tó result sí rèé, àṣeyọrí ibẹ̀ wá dà báyìí. Ṣùgbọ́n síbẹ̀ kíní kan wá sí mi lọ́kàn nígbà tí màmá kan bá mi sọ̀rọ̀ wípé ká má wò bí iṣẹ́ asán,
Ọlọ́run Elédùmarè lọ́ba ẹlẹ́san. Mo gbà pé yóò san oníkálukú ní ẹ̀san. Gbogbo ẹ̀yin tí ẹ dìde láti support Sister Kẹ́mi nígbà ayé wọn, Elizabeth lórúkọ mi tó tún jẹ́, nígbà ayé ẹ̀ tẹ́ ẹ support ẹ̀, náwó ànádànù, a ṣe wàhálà ṣe dànù. Gbogbo ẹ̀yin àwọn àǹtí ẹ̀ ṣe wàhálà ṣe dànù. Tásìkò lọ́dọ̀ Ọlọ́run ni, Ọlọ́run ni kó máa bọ̀, Ọlọ́run mú lọ. Gbogbo nǹkan yí Ọlọ́run, bí olórin kan ní ó yí Ọlọ́run yékéyéké, ó yí Ọlọ́run mi jènìyàn lọ, èrò Ọlọ́run yàtọ̀ sénìyàn. Máṣá. Ẹni tí ó ní dọ́là tó ń dọ́là, gbogbo rẹ̀ yé Olúwa tó dá wa, gbogbo rẹ̀ yé Olúwa wa. Ó yí Ọlọ́run. Ọjọ́ kú ẹ̀dá kan ò mọ̀, Ọlọ́run ló mọ̀. A ò sì wá rẹ́ni tó kú rí tó mú rìpọ́ọ̀tì wá látòde ọ̀run pé bí èèyàn bá ti kú, ipò báyìí lèèyàn máa wà, ibi báyìí lèèyàn máa àsẹ́ńbù sí, báyìí lọ́run ti rí. Ààrẹ nìkan kan tó kú. A gbàgbọ́ pé bí àlùjànnà onídẹ̀ra bá wà, bí paradíṣe bá wà, kí Ọlọ́run ọba kó bá wa tẹ́ Elizabeth sáfẹ́fẹ́ rere. Bákan náà, kí ikú kó máa jẹ́ lẹ́sìnì fún gbogbo ẹ̀dá tó wà láàyè o, pa máa kú lọ́jọ́ kan. Gbogbo ń tá ní pátá, ìjọ àbákú ni ìṣe tiwa mọ́ ṣé mọ̀. Wọ́n dùn mọ́ fọwọ́ kan mọ́tò mi o, kí ló ọmọ kan máa kọ kìnní sára fẹ́ǹsì ilé mi, mọ́ fọwọ́ kan fóònù mi, gbogbo àlàyé ni. Gbogbo nǹkan ní ẹni tí ń kọ̀rọ̀ ọjọ́, ó ká ilẹ̀ máa kójọ. Ìjọ kú bá pa ọ́ lójú dé ló parí. Gbogbo tó ń kẹ́ gẹ́gẹ́gẹ́ yẹn, tó ń gbé gẹ́gẹ́gẹ́ yẹn, bó ṣe wu àwọn èèyàn tó yí ọ ká ni wọ́n ṣe lò ó. Ìlò tó ò lè lò ni wọ́n á bẹ́ẹ̀ lò ó. Gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ, mọ́tò tó ń kó jọ, àmì èlé gbé mọ́tò mi gbarú ọ̀nà yẹn, ilé tó kó jọ, ìyàwó tó fẹ́ jọ, àwọn ọ̀rẹ́ gan wà láwọn tí wọ́n bọ́ bá sùn. Torí ẹ̀ ń kọ́ nígbà tá a bá wà láyé, ẹ ṣáàjá ṣe gbogbo tá a bá lè ṣe láti nítàn rẹ̀. Lára àwọn ọ̀rọ̀ tí Elizabeth sọ kó tó kú, ẹ ti gbọ́ díẹ̀ lọ́wọ́ iwájú. Ó di gbére o, ó di gbére, ó dojú àlá, ó di pé lámọrin jọ ní wa. Ọ̀run rí rẹ o, Elizabeth Oluwakemi, gbogbo. Àǹtí ẹ̀ ó gbìyànjú púpọ̀ o, kéèyàn fowó sí yẹn lọ́wọ́, gbówó tẹ́ ẹ dá, owó àǹtí yẹn mo kólé. Kò ná owó yìí nínà àpà. Ránà díẹ̀ sórí àwọn nǹkan tó tọ́, wọ́n sì ń fún mi ní feedback, wọ́n update mi títí gbogbo owó yẹn ṣẹ̀ṣẹ̀ tán lọ́sẹ̀ tá a lò lọ yìí ni mo ṣe ń béèrè pé ká fún mi ní list nǹkan tí wọ́n fẹ́ kí n lè kó wá ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀, ìwọ̀nba tán agbára bá ká. Màá ti screenshot ẹ̀ fún yín kẹ́lẹ́. Wọ́n wá list gbogbo ẹ̀, wọ́n wá kọ́ list èyí tó jẹ́ most important, àwọn pampers ní kíní kan ní o, mo kó yẹn sọ́tọ̀ láti sẹ́ndẹ̀ sí ẹni tí ó bá wa gẹ̀ẹ́tì ẹ̀ wá. Àwọn kì í epo oúnjẹ ló dẹ̀kù, ṣùgbọ́n kò dúró gbà á torí pé àsìkò ẹ̀ ti tó. Ó lọ sinmi ní, ṣó rọrùn ní ayé tó jẹ́ pé kò lè dìde, kò lè rìn, kò lè ṣe. Bó ti ẹ̀ pé ó nígbàgbọ́ pé ó ń bọ̀ wá dáa, ṣùgbọ́n síbẹ̀ ikú pa gbogbo ìrètí, ó pa lójúdé. Torí ẹ̀ lẹ̀dá ṣe gbọ́dọ̀ máa gbàdúrà dáadáa wípé àwọn ìṣẹ̀lẹ̀ tí pa kádàrá ẹ̀ dáadáa, Èdùmàrè má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Àwọn ìṣẹ̀lẹ̀
tí ìpinnu ire padà nínú ayé ẹ̀dá. Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ayé ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin olólùfẹ́ mi àtèmi àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí lásìkò yìí. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀, ìjàmbá ọkọ̀ ní Ṣàgámù ló bà gbogbo nǹkan jẹ́, tó pa kádàrá arábìnrin yìí dà, ló gé ẹ̀mí ẹ̀ kú. Gbogbo ohun tó yẹ kó ṣe ní rere, gbogbo àlá ire tó ní tí kò fi lè wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n yí Ọlọ́run ju ẹ̀dá lọ. A ò lè bá Ọlọ́run jà, a ò sì lè bú Ọlọ́run. Nínú ohun gbogbo ká máa fi ọpẹ́ fún Olódùmarè ni, ọba tó mọ ohun gbogbo. Ó lọ sinmi ni. Ọlọ́run mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí. Tèmi tí ń tòótọ́, ọ̀rọ̀ mi ò lópin. Ká ṣe rere nínú ayé, nítorí pé ẹnìkan ò mọjọ́ tí ó kú. Ire o. Lọ́wọ́ Yoruba Gidi TV àti iléeṣẹ́ yín àti àwọn èèyàn tọ́lọ́run lò fún ju gbogbo ẹ̀ lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Ibi tí ẹ ti ń mówó náà kò ní tán bẹ́ẹ̀. Ọlọ́run ọba Elédùmarè á máa palẹ̀ àti àbọ̀ yín mọ́. Ẹ ní ṣiṣẹ́ ṣe níbi gbogbo níbikíbi tí ẹ ti lè lérò àánú Ọlọ́run yóò máa fọ́n fún. Ìyá àbèjì náà tó dúró tì mí náà, mo gbà á ládùúrà lórúkọ Jésù. Ẹ ní ṣiṣẹ́ ṣe o, ẹ ní kábàámọ̀ lórí mi o. Ohun tó ń mí àti èyí tí ò mí nínú iṣẹ́ yín kò ní dojú tì yín o, kò ní dojú ìjà kọ yín o. Mo dúpẹ́ náà, mo tún fi mi sí dúdú yẹmí èdè physiotherapy, mo fi wọ́n sínú àdúrà. Ọlọ́run ọba tó ń dáàbò bo ẹ̀dá yóò máa dáàbò ẹ̀bù yìí o. Grandma Johnson Canada, Ọlọ́run á máa dúró tì wọ́n, owó ò ní tán nínú àwọn ọ̀rọ̀ wọn o. Ìlérí àti Ọlọ́run náà fún ayé wọn yóò di mímú ṣẹ. Níbi tí àwọn ọmọ wọn náà tí wọ́n ti lérò tán nílò àánú Ọlọ́run yóò fọ́n fún wọn. Àwọn ẹ̀gbọ́n mi náà Ọlọ́run yà, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Torí pé bí ò bá ṣe pé wọ́n dúró tì mí, I don't think I can have the courage. Ju gbogbo ẹ̀ lọ, mo dúpẹ́ lọ́wọ́ lọ. And I thank God for the family and bó ti yẹ bí gbogbo ẹ ṣe rí, ó yà mí lẹ́nu, inú mi ń dùn ojoojúmọ́, nínú mi máa ń dùn. Tí bá ti sùn, tí bá ti jí láàárọ̀, màá ní Olúwo ṣe torí pé ó dá mi sí. Màmá rántí, mo ní èmi náà rèé o. Mo tẹ́ ń pẹ́ fún mi, ìṣẹ́jú kan ò lè bá mi lórí chair tí mo jókòó sí, mo máa ti dákú gbọ́rọ̀gbọ́, mo máa ti lọ. Wọ́n máa da omi sí mi lára láti pè mí padà ní. Ju gbogbo ẹ̀ lọ, I give all glory back to God. Mo dúpẹ́ lọ́wọ́ lọ, ẹ ṣé púpọ̀. God bless you. Yoruba Gidi TV. Yoruba Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yoruba Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yoruba Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yoruba Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yoruba Gidi TV.